àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o kẹ́síkẹ́síkẹ́ àwọn aládùn rẹ̀ o òyìnbó bò. ó bọ́ mi wàhálà ẹ̀. so ó mi pé kí n fún bọ̀bọ̀ yẹn nọ́mbà mi pẹ̀lú arrogant attitude yẹn àbí. It will never be a bad idea. I mean it. Sorry. Ká ní kó bìnrin ni mí ni. Wọ́n máa pín nọ́mbà mi kiri fáwọn ọkùnrin ni. Yeah, not because I'm cheap. Kí ni máa rí yàn gbé mi lẹ́nu jó. Ironically, you guys rule the world, but most of you don't know. Mo ti gbọ́ o. Hey, Minister for Women Affairs. You can say that again. Mama fún yàn nọ́mbà mi bẹ́ẹ̀ yẹn torí pé kí ló ṣẹlẹ̀. Ká máa pín nọ́mbà. Ẹ kúlé o. Oh, look who we have here. Junior tí mo ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ lélẹ̀. Junior meet Adegoke. He's also a core member. Compassion. Relax. Compassion. I'm pleased to meet you. It's a pleasure, sir. Yeah. It's a pleasure. But eléyìí tó ní pé òun ti sọ̀rọ̀ mi fún yín látẹ̀kan mo kàn wá interested ní ẹ jọ̀wọ́ ṣé ṣe kó ti ń cast mi níwájú yín báyìí àbí ẹ̀wọ̀n kẹ́kọ̀ọ́ máa wí pé fine boy ni mí. Fresh now. Mi ò fresh o akọ̀wọ́ sùn náà ni ṣe get so mo mọ̀ pé kẹ́yìn tó lọ báyìí sí ẹ máa fẹ́ mi ní nǹkan kí ló dé don't you know that when you see a fine copper you salute copper then he gives you rubber. What's that for? What's that word? Ṣé o mọ̀ pé nǹkan tí mo ń ṣe yìí kì í ṣe torí òní torí ọjọ́ ọ̀la ni àmọ́ bí táwọn ọmọ wa ti máa pàdé sí kí ni ẹ̀gbọ́n mo yín sọ lọ́lẹ́ẹ̀kan jàre ìrísí ò tiẹ̀ jọ ti kọ́pà ẹ̀rí bá aṣọ yín wẹ̀ bóyá ń kàn ni. ọmọ mi ló ṣe ọmọ yín ló ṣe ọmọ yín wo I touch mo mọ̀ really mo mọ̀ bọ́ ẹ̀gbọ́n mo mọ̀ pé ẹ̀mẹ́gbẹ́ àwọn kan sọ wọ́n máa ní pé if you chop alone you die alone so ṣé ìwé ìwà yìí báyìí sí mo yín wo ìmọ̀ pé aláwí tẹ̀ ń gbà yẹn ní ìdí ẹ̀ bí owó pizza bí owó ṣàwámà mo mọ̀ pé ẹ̀ ní ìdẹ̀ so tẹ̀yìn wá ti ní ẹ̀kọ́ pàṣẹ sí mi ọ̀sùn làwa wà ó ọ̀sùn ni o so bẹ́ẹ̀ mi ṣe ń wọlé lọ báyìí mo máa padà wá bóyá máa méjì bóyá mọ̀ pé kí n tó wọlé kí n tó jáde kẹ́ tó máa lọ ẹ̀ ti máa pè mí. No problem akọ́sí. ẹ kò sí wàhálà thank you very much ẹ ṣé gan ni o Ṣọlá Ṣọlé. Mr. J. Yes boss. Good to see you. Ẹ̀gbọ́n ẹ jẹ́ tí tó bọ́ yín lọ́wọ́ dẹ̀ sí. Fílẹ̀ fún ẹ má gbàgbé kíní ẹ má gbàgbé. Akọ́sí wàhálà. Ẹ ṣé gan ni. Yo ẹ̀gbọ́n mo like ẹ bẹ́ẹ̀ mo like ẹ. Mr. J. Yes. Compassion. Ṣé kí filẹ̀? Ṣé kí filẹ̀? Relax. Ẹ filẹ̀ bẹ́ẹ̀. Such a funny guy. Jọ má tiẹ̀ bínú má dá lóhùn bó ṣe máa ń ṣe wéré-wéré ẹ̀ nìyẹn. I like him, he's cool. To me, tó bá ní kí n wò, he's gonna make a very good actor. Báwo ló ṣe mọ̀ theatre art náà ló ń study. Great. Wo ó tiẹ̀ ti wá ní ọ̀rẹ́ ẹ̀ kan tí ẹ sì sún wọn sórí ìyẹn sẹ́gbọ̀wẹ̀. Ìyẹn ò tiẹ̀ wà òkè rárá àti rárá. Tó bá yẹ kó máa pẹ́ mi by díẹ̀ sí ni wàá rí kó máa tó dé. Ṣé theatre art náà nìyẹn study? Ìyẹn kẹ̀ wọ́n fún ma ló ti ń ṣiṣẹ́ yóò máa study nǹkan kan. Aláwọn pọ̀. Ó dẹ̀ pick call ẹ̀ náà. Má worry jàre, moment tó ń pè. Pick it's nothing. Àwọn parents mi ni, mo dẹ̀ ti mọ nǹkan tó fẹ́ sọ. Àwọn parents ẹ̀ ń pè ó dẹ̀ fẹ́ gbé call òun. Kí ló ṣẹlẹ̀? Sí, tennis. Èmi nìkan ni ojú kan ẹ̀ pa, ojú kan ẹ̀ rí wọn. Wọ́n dem pressurize me kí n tètè marry. Bọ̀ kí ló tó wà fẹ́ dá wọn lóhùn? Marriage ò easy bẹ́yẹn. And
I've not seen the special one. Well, I understand it, but what don't know ni abi. Well, I know when I meet the special one. Yeah. Kia, madam. Oh, yeah. Oh, yeah, me. Oh, pardon me, just come along. Yeah. Sure. Shama to pe ko to wa wu mi o. Ate ma rira mi. A pàdé ní CDS now. No wahala. Oh, yeah. Then say o ti e fo kan drink e rara. Má bínú. Yeah, mo dear. Thanks for coming. Yeah. Just yourself. Okay. All right. Oh, sure. Thanks for coming. Cabo. Junior, what was all that about? Eh? Kí ni túmọ̀ gbogbo nǹkan tó ṣe yẹn? Kí ni gangan? What exactly are you talking about? Mo introduce èèyàn sí ẹ the next thing o ti ń béèrè owó lọ́wọ́ ẹ̀. What's that? Shola, you don't know nothing. Oh, serious rárá. Shori, wa. Aloro. Kí ló ṣẹlẹ̀? Joko. Shola, mo fẹ́ bí a question kan lọ́wọ́ ẹ. Joe, do you have a boyfriend? Excuse you? Oh, English tí mo fi béèrè yẹn ó ti wúwo jù fún ẹ àbí? Jẹ́ kí n bi ẹ́ ní Yorùbá sọ àwa lè fún mi ní èsì Yorùbá. Shola, ṣé o ní boyfriend? No, but why do you ask? Okay. Question mi, ó kù ẹyọkan. Jọ Adékòkè, jọ ṣé o ní girlfriend? Rárá o, àwọn parents ẹ̀ ti sọ pé. Ó ní sùúrù náà farabalẹ̀. Mo sì mẹ́yẹ bọ́lá pò ní náà. Now, Shola, let me ask you, what are you waiting for? Kini yẹn go tó ń dúró dè? Me ò understand it. Oh, understand. Yeah. Shola, Shori, as your most respected and most cherished brother and cousin, Shola, I would like to advise you, when you see a gentleman who is promising and you seriously like him, my dear, grab your copy because ọkọ wọn lóde. Junior, ṣé nǹkan tó ń try láti sọ ni pé kí n ask Adégòkè out? Of course! Why not if not? Yes! The world is changing, baby. This is the 21st century. Tí obìnrin bá like ọkùnrin tó dẹ̀ love ẹ̀ gan, ó máa ask her out. Yes, what's there? Tó bá rí báwọn girls ẹ̀ bọ́ yẹn máa kó mi jẹ tí máa lọ sí school. In fact, 5 of them wọ́n mú queue ni. My dear, ọkọ̀ wọn lóde o. Grab your copy now. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rẹ o. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ lẹ́kọ̀ọ́ yìí. Ọ̀rọ̀ wo nìyẹn? Ọ̀rọ̀ Adégòkè náà. Oh, Adégòkè. Kí ló ṣẹlẹ̀ sí? Nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé mo like. Ó dẹ̀ níjọ́ kan tí mo ti lálàá. Ṣórí mo ríra mi níjọ́ yẹn. Mo dé adé báyìí. Mo wá wọ ìlẹ̀kẹ̀, mo wọ̀ sọ́wọ́, mo wọ̀ sẹ́sẹ̀ náà. Mo wá tún ṣe irun táwọn olórí láàfin yẹn máa ń ṣe. Oh, like a queen. Ṣé dẹ̀ mọ̀ pé Adégòkè ọmọọba ni ṣá? The prince, yes. Wow. Yes. Mo mọ̀ pọ̀ kan mi ò kí n tàn mí jẹ. And look at the name, Adégòkè. Yes. I knew that guy just came from a bloodline of chieftains, a bloodline of kings. Exactly. Yes. Junior! Yes? Segbo ẹ̀ mo yára wọlé náà.
Junior. Junior baba. Alpha. Muwa. Sola. Alpha. Kí ló ṣe? Kí ló ṣe? Tí mo sọ fẹ́ pò ṣe. Tó mo bá ti yọ báyìí, ṣe ni eléyìí máa bínú. Segbo. Sorry ni ẹni. Segbo ẹ. Surely actually I'm discussing nǹkan tó wà very important. Exactly, à ń sọ̀rọ̀ tó wà important. Máa pàkúta sọ̀rọ̀ wa. Ló bọ́tà náà. Ìṣọlá ó like. Kí ni ṣé kí n máa lọ ni? Jẹ́ ká ẹ sọ fún un náà lọ́pọ̀lọ́. We had also had experiences jókòó yẹn sàn. Kí n jókòó. Jábá yín dá sí. Ní sùúrù. Torí Ṣọlá ó ní bọ̀bọ̀ kan tó like. Bọ̀bọ̀ yìí náà òun náà like ẹ̀ gan. But bọ̀bọ̀ yìí ò tí ask her out. Bọ̀bọ̀ yìí náà dẹ̀ ní ó tún ní ìyàwó. Èmi wá advice ẹ̀ mo sọ fún yín pé tí bọ̀bọ̀ yìí ò bá tètè ask òun out. Ìpè kóun ask bọ̀bọ̀ yẹn out. Àbí kí ló feel? Tí mo bá gbọ́ ẹyẹ dáadáa, nǹkan tó ń sọ fún mi ní ìsìn ni pé ọmọkùnrin kan wà tó nífẹ̀ẹ́ Ṣọlá. Ṣọlá náà wá nífẹ̀ẹ́ ọkùnrin náà. Ẹ wá ń wò pé kí Ṣọlá kó kọnu ìfẹ́ sọ́kùnrin. Correct! Ṣégun sọ fún pé olówó experience dẹ̀ ti lọ́pọ̀lọ́. Irú pàlàpàlà wo nìyẹn? Níbo ló ti ń ṣerú ẹ̀? Kí Ṣọlá máa kọnu sọ́kùnrin. Ṣégun ẹ̀. Jọ ọmọ lọ living room abẹ́ńbẹ́. Kí máa lọ? Jọ. Ṣé o fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ fún yín nìsín? Nǹkan tí mo jẹ́ àṣọ ni pé kò máa lọ living room abẹ́ńbẹ́ máa wọrí. Junior, yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn, àjàǹtí ele, ẹ múra sí. Tó lọ sọ̀rọ̀ fún Segbo wẹ̀. Má bínú, ṣé nǹkan tá a máa ṣe nìyí? So for it, o believe pé gbogbo àwọn actors ló máa ń ṣe ìṣekúṣe. Make believe me, script don't act out. Bro! Mr. J. Bro! Compassion! Compassion! Mo go one lay. Èmi go mọ̀ pé ẹ̀yin go pé ẹ máa wá sí ibi. Mo mọ̀ pé wà round náà. Mo around now. A jẹ́ pé like Ṣọlá gan nìyẹn o. Ẹ like ẹ gan. That means pé mama rí yín almost all the time now. You said so. Ẹ̀gbọ́n. Daddy. Agent ẹ. Pàdé mi kí ló ń ṣẹlẹ̀. Ẹ má bínú o. Bínú Kò kẹ́. ní nǹkan kan tí ó kà mí lára tí mo fẹ́ sọ ni. Àjọ wa. Ṣé nígbà tí ẹ wá lánàá, you know, I overheard your conversation with Ṣọlá. Mo dẹ̀ gbọ́ pé ní pé àwọn parents yín wọ́n ní pé kẹ́ marry. Ẹ̀yin náà ẹ dẹ̀ fẹ́ marry. Okay, well, that's good. But question mi wá ni pé, you know, kí lẹ rò nípa Ṣọlá, you know. Nípa Ṣọlá. Bí ti báwo. Ẹ wo báyìí sí náà. Is she not a fine girl? Tó bá jẹ́ pé yẹn ni o, ẹni tójú ẹ̀ bá fọ́ nìkan, láti Ṣọlá ó fine. Thank you. Ṣé kò ní wà ní? Ìwà akọgbẹ́kọ̀. Hey. But mi ò tí understand gbogbo nǹkan tó ń sọ. Ẹ ní that you understand ẹ. Ẹ ní that you understand ẹ. Nǹkan tèmi ń ṣà láti point out ni pé nígbà tẹ̀ ní pé ó fine, ó lẹ́wà, mo tó tún dùn ni. So what are you waiting for? I mean, go ahead and marry her. What? Junior. Jẹ́ kí rí ẹni yàrá jẹ́ ká lọ. Má jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀. Okay. I'm bọ̀. Yes, I'm bọ̀ sí. Wo wọlé ìjọjà ká lọ sọ irú kí nìyẹn. Wo Junior, èmi ò wá comfortable pẹ̀lú plans mọ́ o. Ṣé o like Adégòkè mọ́ ni? Mi sọ pé mi ò like ẹ̀, bó ó jẹ́ kó dàbí ẹni pé mo kàn force ara mi lé lórí ni. Ṣọlá, mo ti sọ fún ẹ pé plan yìí ti work already. O sure ṣá. Mo sure. Ó sọ fún mi pa. Ṣé ní gàdá máa ṣe ń sìn ni pé a máa lọ sí living room, màá dé ẹ̀ ṣe ẹ̀tọ́ mi, màá so yín papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Yes. Let's go.
Yeah, Adegoke, Sorry. You know, we just want to have a tete-a-tete. You hear me? Yeah. So, Emma Binu, why you solo leko? Come on, Bafi, Akoko Shofo. Can't they make a feel ni pay since they pay like it? Our parents, what if they get married? Why can't you just, take her to your parents and introduce her to them as your fiancé? That is very interesting. Beautiful! Beautiful! That is very interesting, or that is interestingly good. Both. Ha! Oh! Inú mi dùn fún àṣà yín. Thank you very much. So, nísìnyí báyìí sí tó yẹ pé wọ́n ní tí ọ̀rọ̀ ọkọ àtìyàwó tó ti wọ̀, no more intermediary. Intruder alert. So let me just, take my leave. Compassion. Relax. All right. Junior. A ló sọ pé àwọn parents òun insist pé àwọn fẹ́ wá mọ àwọn parents mi. No. Ṣé bó ní pé Prince ni Adégòkè yìí? Hey guys. Kí lẹ ń sọ? Nothing. Kò sí. Nothing that. Mo lè wọlé ẹ̀dẹ̀ dákẹ́. Sorry. Ṣé bó ní pé Prince ni Adégòkè yìí? Prince ni náà. Ìdá mi sí pé a máa gbàlejò ọba ní ilé wa nìyẹn náà. Ṣé nǹkan tó máa sọ ni àbí ká wá solution sí àwọn parents mi ò sí bí náà. Good idea iṣẹ́ láti gbé wa. Bárakàdé. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n ẹjọ́ mo need attention yín kékeré kan ni. Kí wá? Ẹ̀wẹ̀ àkọ́wá jókòó báyìí. Yes, kí la rí gbọ́ o. Bros. Alpha. Bros. Zakayode. Ṣọlá, báwo ni? Ṣé mo pé àwọn parents Ṣọlá was sí around. Daddy àti mommy tèmi náà was sí around. Exactly. Ẹ̀dọ̀ mọ̀ pé Ṣọlá nìyí fiancé ẹ̀ ó mú àwọn parents ẹ̀ bọ̀ so a máa gbàlejò ọba so ẹ jọ̀ọ́ a fẹ́ bẹ̀yìn pé kẹ́ jọ̀ọ́ kẹ́ bá a ṣe bí ẹ̀gbọ́n Ṣọlá. What are you insinuating? Impersonation? No, kì í ṣe impersonation báyẹn náà. Yóò kàn wọ́n pé family gbogbo wa àjọ lẹ̀pọ̀ náà ni yẹ wo báyìí wọ́n wẹ̀ ní ìjọra yín. Àjọra wa àbí? Ẹ ti need help mi sìn. Ṣé bí mo wọlé lẹ́ǹkan yẹn mo ń béèrè lọ́wọ́ yín pé kí lẹ̀ sọ ẹ dákẹ́ ẹ ní kí lọ mind business náà. Ẹ̀kan yẹn ó kàn wá bá mi sọ̀rọ̀ owó tó jẹ mí la kàn sọ. Owó tó jẹ lẹ́kàn sọ so kí wọ́n á impersonate ẹ̀gbọ́n Ṣọlá rẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ yẹn, kì í ṣe impersonation bẹ́ẹ̀ yẹn. Ní sùúrù ẹ jẹ́ kí n rò. Ok, mo ti gbọ́ màá bá yín ṣe. Ṣùgbọ́n mo máa jẹ ẹja tútù àti 5,000 naira. Ẹ fẹ́ jẹ 5,000 naira. Ẹja tútù àti 5,000 naira máa fi mí ṣeré ń bẹ̀ ṣojú gbọ́. Ẹgbẹ́ máa fọwọ́ mú kan ni o. Ṣé ẹ fẹ́ kí n ṣe àbẹ́ ẹ fẹ́ kí n ṣe? Ẹ máa fọwọ́ mú kan ni o. Tẹ́ bá ti rẹ́dì. Ẹ máa jẹ ẹja tútù àmọ́ ẹ máa gba 5,000 naira. Tẹ́ bá ti rẹ́dì. Tẹ́ bá ti rẹ́dì kẹ́ pè mí. Ẹ yẹ ní sùúrù ẹja fún yín ní ẹja tútù pẹ̀lú 2,000. Ẹja tútù àti 2,000 naira. Ok, àbáyé ṣe. Àbáyé ṣe. Ṣọlá àbúrò mi báwo ni? Ìgbà wo ni àwọn ẹbí ọkọ ẹ bọ̀? Wọ́n bá mi rí, èmi lè mú ẹ. Bàdá Káyọ̀dé. Èmi ni ẹ ti rí báyẹn. Bàdá mi Káyọ̀dé. Àbúrò wẹ̀lẹ̀ ẹ jẹ́ kí n continue pẹ̀lú constitution mi. Ṣé àbá lè fún wọn ní right kí ni tó bá dé? Kò sí wàhálà. All right, ẹ dáwọ̀.
Hello, babe. I'm fine. Oh, ẹ ti ń bọ̀ sí. Okay. Junior. How far? Wọ́n làwọn ti ń bọ̀. Wow. You're not done. Yeah, I'm so excited. I'm so happy for you. Should you get married at that nice. But calm down. Farabalẹ̀. Okay, Farabalẹ̀. Be calm. Junior. Segboski. Jọ torí Ọlọ́run. Kí ni mo bẹ̀rẹ̀ wá ṣe mí báyìí? Ṣé bí Junior ti lé ẹ lọ́njẹta? Kí ló wá ṣe mí báyìí? Kí lèmi wá ṣe ń bí? Ẹ lè lé mi bí. Èmi ò lè má wà bí. Segbo, calm down. Ṣọlá, sori, èmi ni mo pè wá. And I promise you it's going to be under my control and supervision. Yes. Segbo, mo ti pè wá kókó wá bá ṣe bí ọmọ ọ̀dọ̀, ṣó get. Kí ló sọ? Kí wá ṣe kí ni? Ọmọ ọ̀dọ̀. Bí èmi. Àwa. Tẹ́ máa kọjá ìyá rẹ̀ ń bíbá ikú tètè jókòó tó bá fẹ́ Ṣọlá, jókòó. Tó bá dẹ̀ kó fi bọ́ta kó bọ́sítà. Ṣọlá, Junior, kémi wá ṣọmọ ọ̀dọ̀. Ní sùúrù. Segbo, má worry. Actually, I need events kan tá fẹ́ ṣe níbí ni. But mo ní láti lọ sort nǹkan kan nílé. So my explain fún ẹ later ṣó ti gbọ́. Jẹ́ kí n wọlé kí n padà wá. Ẹ jọ̀ọ́. Mo ti gbọ́ náà wà. Kò ṣe jẹ́jẹ́ o. Wo dìde bẹ́ẹ̀ mo fẹ́ gbé pílò èsì bẹ́ẹ̀ yẹn dáadáa. Dìde jọ. Aramuka. Nǹkan tó wá ṣe inú ilé wa ń bíbá. Má jókòó lé lórí mo ṣe arrange ẹ̀ ni. Ṣé kí n wá jókòó sílẹ̀ lẹ́nu? Èmi ò mọ tó bá wọn kó jókòó sí. Dìde bẹ́ẹ̀ dáadáa jẹ́ kí n wo bó ṣe rí. Èmi náà mo wá di gìtá yín lọ́wọ́ Ṣọlá rẹ̀. Yà. Nǹkan tó wá ṣe má wà lé wa mọ́. Ó mórúkọ mi ni. Kí lorúkọ ẹ o? Sẹ́gbowẹ̀ Gbẹ̀tọ́yán Adùn. Ẹ gbà mí. Ẹ jọ̀ọ́ báwo ni Yorùbá ṣe papọ̀ mọ́ eégún o? Èèyàn jọ ni gbogbo wa. Dìde bẹ́ẹ̀ ló yẹ kí lè wà. O tún fẹ́ gbé síbí? Wà á gbé síbẹ̀. Kí ni mo máa ṣe bí ẹni pé Bọ̀dá Káyọ̀dé. Yes. Ẹ jáde ni. Irú question wo ló ń béèrè lọ́wọ́ mi yẹn orí tí mò ń wọ bàtà. Ẹ wo wọ́n sáré pè mí fún political meeting kan ni mo ti ní appointment yẹn ti pẹ́ I completely forgot. Ibẹ̀ ni mò ń rush lọ sí. Gbogbo tá a sọ fún yín kọ́. Owó yẹn ń bá mi sọ̀rọ̀. Wo that's politics for you. Nothing is sure. Junior ó mà ti fẹ́ dé ó mà ti láwọn ń bọ̀ lọ́nà. Bọ̀dá Káyọ̀dé. Ẹ wo ẹ bá ti ṣe tán ẹ bá mi kó pípàsì yẹn wọlé ẹjọ́. Ẹ jẹ́ ń lọ. Má bí mi. Bọ̀dá Káyọ̀dé ẹ má lo ẹjọ́. Mílẹ̀. Ẹjọ́. Junior Bọ̀dá Káyọ̀dé ti lọ kí ló má ṣe. Ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ níbí? Junior do something. No. Sẹ́gbowẹ̀. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rẹ o. Sẹ́gbowẹ̀ jọ̀ọ́ ìwọ nìkan ló lè save wa ní gbogbo situation yìí o dẹ̀ jọ̀ọ́ ṣàánú mi. Pàdí mi. Mo mọ̀ pé pàdí lèmi àti ẹ̀. Ṣoore pàdí fún mi náà. Kémi ṣoore pàdé fún ẹ. Ẹ kàn bẹ́ẹ̀ mi ni. Ẹ dúró ṣé èmi jẹ́ actor ni tí màá fi máa ṣe bí ẹ̀gbọ́n ẹ̀. Segbowe. A bá ti ń sọ gbogbo èèyàn Ṣọlá. Ó mọ nǹkan tó ti fojú mi rí ń bí lẹ́nu. Segbowe. Jọ náà gbàgbé ogun yẹn má wo tiwa ẹ̀. Sórí tẹ̀gbọ́n yẹn má wọrí máa handle yẹn jọ. Segbowe jọ̀ọ́ má ro tiwa mi. Ó máa handle ẹ̀. Máa handle ẹ̀. Jọ báwo lè ṣe fẹ́ handle ẹ̀? Orí irun gbọ̀n lẹ́nu mi àbó orí nímú mi. A máa wá bá ṣe máa fi àbáwo mo ṣe fẹ́ jọ ẹ̀gbọ́n ẹ̀? Jọ má wọrí. Jọ̀ọ́ A máa kàn lílù. má ti ẹ̀rọ wà mí látàárọ̀. Wo gbogbo nǹkan tó bá fẹ́ nílé ayé yìí máa ṣe fún ẹ. Jọ̀ọ́ gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ. Ṣàánú mi. Anything tó bá fẹ́. Ṣàánú mi. Ẹ máa wọlé bọ̀ o. Ẹ máa wọlé o. Ẹ káàbọ̀ o.
Mr. J. Daddy wọlé. Brother Goki. Mr. J. Ẹ máa wọlé sà o. Ẹ máa wọlé sà. Ẹ pẹ̀lẹ́ sà o, ẹ káàbọ̀ sà. How far now? Ẹ ká I did. Ilé ọmọdé, àwọn òbí yín ńkọ́? Ó wá sà. Ẹ káàbọ̀ sà. Ẹ jókòó. Mr. J. Ẹ gbọ́, àwọn yòókù ńkọ́ sà. Gbogbo wa náà ni. Àwa náà rí. Ẹ jọ̀ọ́, ṣé àwọn entourage kábíyèsí lẹ kó wa ni? Kábíyèsí bíi ti báwo? Àmì àtàwọn parents mi la wà náà. Mo sọ fún ẹ náà. Ẹ̀gbọ́n, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ rí yín. Ṣé bóun júnior là ń gbọ́ tó ń kí wọn yẹn? Wọ́n ti dé. Já lọ kí wọn. Wọn kì í ṣe bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá, ẹ máa wá pè mí ni. Torí kí ni? Torí pé mi nìyàwó. Ìwọ nìyàwó. Ẹ̀gbọ́n ìyàwó wa ńkọ́? Wá lọ kí wọn káàbọ̀ pé wọ́n káàbọ̀ náà kẹ́ tó wá pè mí. Jẹ́ kí mi kọ́kọ́ lọ kí wọn náà. Jọ Ṣẹ́gbowẹ̀. Torí Ọlọ́run ṣe nọ́mà òjò. Kì í ṣe nọ́mà. Ṣé mi kì í ṣe nọ́mà tẹ́lẹ̀? Wọ́n fi mí lẹ́jọ́. Orú ló fòfó ṣe oníkò jẹga. Ṣẹ́gbowẹ̀. Mo rò pé ẹ sọ pé àwọn kábíyèsí ló ń bọ̀ ni àbí dádì àti mọ́mì yín ń kọ́. Junior, are you confused? Màtàwọn parents mi la wà náà. Kábíyèsí bíi ti báwo? But ẹ sọ fún mi pé royalty lẹ ti wà náà. Yes! Can't you see beads everywhere? Hey! Daddy, you was that? Era ma. Era kò sí problem sir. Kò sí problem ma. Ìyá wa lè rí tẹ̀fẹ̀ wá rí. Kò sí problem, wọ́n bọ̀. Ẹ gbọ́, àwọn náà lélẹ̀. Ẹ káàbọ̀ sà. Àná mi. Ẹ̀lẹ́ ẹ ká sàn o. Ẹ pẹ̀lẹ́. Káàbọ̀ sà. Ṣé dáadáa la bá yín? Adúpẹ́ dáadáa ni. Wá ṣeun. Sọ́kọ̀ òjèpo. Adúpẹ́. Àwọn kábíyèsí ńkọ́? Adúpẹ́. Àwọn dádì àti mọ́mì bọ̀dá Gòkè. Àwọn náà nìyí. Àwọn ni. Mo ti bó sọ pé kábíyèsí àtolórí náà ń bọ̀ ni. Ṣẹ́gbowẹ̀ jọ sórí àgbàlagbà ló ń ṣe bíbí ìjọ má fọwọ́ hàn dì mí jọ. Ẹ rọra. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Kí ni a lè ṣe fún yín o? Tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin náà ni a ní kí a wá rí ọmọ wa Dégòkè láti torí rẹ̀ wá. Torí wọ́n ní iṣu ẹni ni máa ń mú ní tọwọ́ bọ epo. Ó wí fún wa ìyá rẹ̀ rè èmi bàbá rẹ̀ ó wí fún wa pé òun rí òdòdó kan ní àgbàlá yín bí òun sì fẹ́ já la ṣe ní kátẹ́lì wa. Ìyẹn ò lè kábọ́sẹ̀ ìkùlé kan lọ jà. No, not like that. Daddy mi pé mo rí Ṣọlá ó wù mí mo dẹ̀ mo fẹ́ fi ṣaya. Ṣọlá àti wa ní wọ́n á fi wó dòdò. Comparison ni. A mọ̀ pé wọn kòwé nílé àná ẹ̀wọ̀n gbùgbà gbogbo. Ẹ ṣe ẹ lẹ. Ṣáà ní pé Ṣọlá. Máa lọ pè Ṣọlá. Ẹ ra ma ẹ ra sà ẹ̀gbọ́n wa lélẹ̀ yìí olórí ẹbí dádì àti mọ́mì wọ̀ sí ilé mọ́mì ti travel out sí Nàìjíríà. Kẹ́mi ọlágún. Ẹ ṣe ìṣẹ́yìn náà gùn. Yes sir. Ẹ já lọ pe ìyàwó wa. Ṣọlá. Ẹjọ́ ṣé bó ṣe ń pè ìyàwó nìyẹn ni? Mo ń bọ̀. Ẹ káàbọ̀ sà. Ọmọ mi lẹ́ Àpèkẹ́ ọ̀ọ́bì gba ọ̀bì rún Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ọ̀ọ́bì máa ń lé wa o lẹ́ abẹ́ rí nǹkan àbí bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ẹ̀lẹ́ abẹ́ rí nǹkan Ọlọ́run sì parí iṣẹ́ sí láà ojú ló mú lọ sọ́jà Adégòkèdò èmi lọ́jọ́ àrá èmi gan lọ́jọ́.
ọmọ dáadáa ni. rí nǹkan. Kí lẹ mú wá? Bíi ti bò. Kí lẹ ní tẹ́ fẹ́ fi ṣe pàṣípààrọ̀ Ṣọlá? Ẹ má ẹ rà sà ẹ pẹ̀lẹ́ sà nǹkan tí ẹ̀gbọ́n jẹ́ àti sọ ni pé kí ni ẹ mú wá tó jẹ́ nǹkan yìí tá a fi máa ṣe replacement fún ọmọ tí ẹ fẹ́. Junior ṣé bó gbéṣẹ́ fún mi má tún gbàṣẹ́ lọ́wọ́ mi jẹ́ kí n ṣiṣẹ́ mi dáadáa. Ẹ pẹ̀lẹ́ jàre. Ẹ ǹlẹ́ o. Ẹ jọ irú iṣẹ́ wo gan lẹ ń ṣe? Ẹ̀yin náà ti rí i èyí wà lẹ́ni ò sí nǹkan wọ́n sì ní ìrìnnì sí nìṣe ní lọ́jọ́ iṣẹ́ àwọn bàbá wa ni mo jogún rẹ̀ ni mo sì mọ̀ dójú iṣẹ́ abọ́ rẹ̀ ni ṣé ò sí kò sí ẹ ṣe apariwo báwọn àbí bẹ́ẹ̀ ni iṣẹ́ abọ́ rẹ̀ ni nígbà tí mo bá sì lọ bí àgbáre Adégòkè tẹ̀ ń wò yìí o ní ó tẹsẹ̀ bọ́ bàtà tí mo bá bọ́lẹ̀ bẹ́ẹ̀ ni a lè ní yọ̀ pẹ́ kó yá a sì lè ní yọ̀ yá kó pẹ́ ni mo ṣe ṣàlàyé fún pé kó mú yàwó wálé torí bó ṣe wà yìí ojú kan ẹ̀pà ni o ojú kan èrè ni nígbà tó bá mi sọ̀rọ̀ níjẹta òde mo ṣe ní ká bá wá sí ọ̀dọ̀ yín ẹ̀ sọ̀rọ̀ ọmọbìnrin tí mò ń wò yìí tí n bá ní parọ́ fún ọ sọ́mọ̀ kábọ̀ rẹ̀ ni mí ọmọ tó wà lára rẹ̀ ó lé ní 24. ẹnu sí i mo rí tí ọmọ ń ké wẹ́wẹ́wẹ́ lára rẹ̀ ó bí ọkùnrin ó bí obìnrin nílé ọ̀dọ̀ wa ọkọ oríire o wọ́n bá ọ yọ ká má wàá dé ìnà pẹ̀lú ọtí rèé ẹni ọtí kì í tí ẹni ọtí kì í pa ọtí àwọn àgbà ní àṣẹ ni ire ní ọtí àwọn àgbànú ẹni ọtí kì í tí àmẹyẹ bọ̀ lápò ṣẹwárí lè náà eléyìí àti eléyìí a fi súre ni a fi ṣètò tá a bá so yín pọ̀ báyìí o ò ní lè dà òun náà ò sì ní lè dà ọ́ ẹ wàá bára yín pẹ́pẹ́pẹ́ bímọ pẹ́ tí pẹ́ bẹ́ẹ̀ ni. ó sọ fún mi pé oru la bọ̀ wá débi ó mọ nǹkan tó máa gbé jáde náà lílé yìí. Junior guys. Adégòkè. Relax. What's happening, please? Relax kò lè tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìdílé wa ni. olóró dé. kò lè tó gbogbo eléyìí àṣà àbílẹ̀ wa ni bẹ́ẹ̀ ni. bọ́mọ Yorùbá náà lẹ́yìn náà. èmi ò ṣe Yorùbá Ṣọlá ṣẹ́rí egun ni mí ṣẹ́gbọ̀wẹ̀ gbẹ̀tọ́yọ́ lórúkọ mi ọmọ Badagry ni mí. Junior Adégòkè kí ló ń ṣẹlẹ̀ kò yé wa o. kò yé wa mọ́. ṣẹ́gbọ̀wẹ̀ ẹ ṣàlàyé fún wa. ṣẹ́gbọ̀wẹ̀ ẹ já mọ ohun tá a ṣàtúnṣe. ẹ ṣàlàyé fún wa kí ló ń ṣẹlẹ̀. ẹ wá máa lọ ẹ jọ. bọ̀dá ìyàwó ọmọ mi ẹ wá máa lọ. bọ̀dá bọ̀dá Adégòkè kí ló ń ṣẹlẹ̀. ẹ jọ Ṣọlá ẹ wá máa lọ. Adégòkè kí ló ń ṣẹlẹ̀. ẹ jọ ẹ wá máa lọ. ṣàlàyé ẹ wá máa lọ. pé kí wọ́n ṣe báwọn. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá ti.